Minash-shaytanir-rajim. Bismillahir-rahmanir-rahim. Adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run ọba tí ó mú wa rí ọdún ayọ̀, ọdún àlùbáríkà yìí. Adúpẹ́ o, torí kìí ṣe gbogbo ẹni tí a jọ bẹ̀rẹ̀ 2023 náà la jọ parí ẹ̀. Kò wá tó ṣe gba àwọn tá a jọ kí happy new year, ìṣùgbọ́n náà la tún jọ di àkókò yìí. Ọba tó sọ wa di àkókò yìí, òun náà la dúpẹ́ fún. Ọlọ́run dákun má ṣà gba ọpẹ́ wa, kó dẹ̀ gba ẹ̀yìn wa. Ọlá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. A kí Nàìjíríà, president wa bàbá Bọ́lá Ahmed Tinubu, a kí wọn. Gbogbo Nàìjíríà la kí, má ṣà kí ẹnì kọ̀ọ̀kan wa. A kí wọn o. A kí àwọn tí kíkí, a kí àwọn àfáà wa, àwọn ọ̀gá wa, bàbá Mọ̀lá Sheikh Ahmad Tijani, Mọ̀lá Sheikh Alhaji Ibrahim Niyas. Mo kí àfáà mi àgbà Abdulrasheed Baba ní Ṣéwù. Mo kí òjíṣẹ́ ńlá wa Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Mo kí gbogbo àwọn ọmọ ìyá mi nínú Islam. Mo kí gbogbo àwọn ọmọ ìyá mi nínú ẹ̀sìn Kìrìsìtẹ́nì náà. Mo kí gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe, gbogbo yín pátá la kí. Gbogbo ẹ̀yin journalist a kí yín, Ọlọ́run sábà dúró ti gbogbo yín. La ilaha illallah, láti tóbi Ọlọ́run. Ní tí Ọlọ́run bá fi hàn mí nípa ọ̀rọ̀ Nàìjíríà. Alákọ̀ọ́kọ́, Ọlọ́run sọ fún mi pé ní ọdún tá a wà yìí, Ọlọ́run ní ká lọ ṣe sùúrù dáadáa. Tá a bá ṣe sùúrù, Ọlọ́run ní tá à ń fẹ́ ni. Tẹ̀rọ bóyá kò lè tó wa lọ́wọ́, Ọlọ́run ní yóò padà tó wa lọ́wọ́. Ká ṣe sùúrù dáadáa, ká sì máa bi òun Ọlọ́run. Ẹlẹ́ẹ̀kejì, inú tó Ọlọ́run tó ní ká tún ṣe, òun náà ni wípé ká ní ìfẹ́, ká fẹ́ràn ara wa. Ọlọ́run tá a bá lè ṣe gbogbo wọ̀nyí, ká ṣe sùúrù, ká dẹ̀ nífẹ̀ẹ́ ara wa. Ọlọ́run tá a bá lè ṣe gbogbo wọ̀nyí, Ọlọ́run ní gbogbo nǹkan tá a rò bóyá kò tó ní, Ọlọ́run ní á tún ṣẹ́kù fún wa. Ẹlẹ́ẹ̀kẹta, Ọlọ́run láwọn alágbára máa ṣubú o lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó láwọn alágbára máa ṣubú lórílẹ̀‐èdè Nàìjíríà. Ọlọ́run kó jọ, Ọlọ́run fi hàn wá bẹ́ẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run gbogbo àwọn alágbára wa, Ọlọ́run ló bá alágbára. Ṣùgbọ́n àwọn èèyàn wọn ló ń ṣàléṣà nínú ayé. Ọlọ́run kó wíṣẹ́ ẹ̀ṣọ́ gbogbo wọn, kó wíṣọ́ àwa náà. Alágbára náà gbogbo wa. Bọ́lá bá ṣe fún káàkú lágbára, ọ̀nà tó bá gbà ló sí. Òun náà ni ó padà máa fi jẹ́ ààbò ẹ̀ níwájú Ọlọ́run. Ọlọ́run kó ṣàánú wa o, kó wà pẹ̀lú wa o. Ọlá tí tóbi Ọlọ́run. La ilaha illallah. Ní kúkú òjijì, ọdún ilé Ọlọ́run ní ìjàsímọ́ fún wa. Àbáwá Àdàbà àti alájà wa Ẹniọlá, gbogbo yín la kí, gbẹ̀yìn pìsẹ́ńtà àgbáyé, gbogbo yín la kí. Ọlọ́run bá kí yín, Ọlọ́run bá dó tì yín. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátá, a kí yín. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lórí Facebook, a kí yín. Lórí social media, lórí rédíò, gbogbo yín náà la kí. Ọlọ́run bá kí yín, Ọlọ́run bá dó tì yín o. La ilaha illallah. Ọlá ya káfí ya ṣáfí ya mọ̀áfí ya badana jahimi. Ya káfí ya ṣáfí ya mọ̀áfí ya badana jahimi. Ya káfí ya ṣáfí ya mọ̀áfí ya badana jahimi. La hawla wala quwwata illa bil alil azim. La hawla wala quwwata illa bil alil azim. La hawla wala quwwata illa bil alil azim. Àmín. Wọ́n fi lè ṣàṣìmọ̀ fún wa.